sàmọ́dún. Wà pẹ́ láyé oníkanjúkú, ó ti ṣe ìwà sọ́pọ̀ rẹ̀ sí. Ọlọ́jọ́ ìbí kú ọdún, ó ti ṣe ìwà sàmọ́dún. Wà pẹ́ láyé oníkanjúkú, ó ti ṣe ìwà sọ́pọ̀ rẹ̀ sí. Mo ní ọwọ́ ní ṣáájú ju àwọn àtẹlẹsẹ̀ wọn sì máa bẹ̀ nù. Ọjọ́ ìbí ló pé mo ní mo dábẹ̀ mo yàn kọ ẹjáre lé màmá onínúure. Àwa Margaret Morenikeji Òjó ló ń sọjọ́ ìbí. The chief ìyálàjì ọ̀fẹ̀kẹ́ ọ̀fẹ̀ Kwara State. Ọmọ ẹgbẹ́ Lẹ́gbàndẹ̀ ni là ń bá dúpẹ́. Màmá ṣeun màmá ọtọ́ọ̀sì oníṣòwò tó dáńtọ́. Margaret Fúnmiláyọ̀ Morenikeji òní kánjúkú. Aka Òjó bẹ̀rù ìyálàjọ gbogbo Mùṣín. Kò sí yé tẹ́fí báwọn dájọ́ tó wọ àwọn òní pé ẹ bá wọn dòwò pọ̀ lónìí. Ẹ rí pé bá a ṣe ròyìn rẹ̀ gan-an lẹ́pàdà bá. Òjó bẹ̀rù ó gbajúmọ̀ nínú òwò. Ìyálàjọ gbogbo Mùṣín òun ìsọlọ̀ tó fi dé sàlẹ̀ Èkó. Wọ́n ń bẹ ní Lagos Island náà. Ó kú ọdún ọmọ ojúlówó like-minded welfare officer tó dáńtọ́. Ó jẹ́ bí ọkọ̀ ọmọ ẹgbẹ́ ò tọ́jú gbogbo wọn lásìkò. Ṣèbí Abímbọ́lá Sódìmú ló pè mí bò ń kẹ́lẹ́. Ìyẹn ìyálàjẹ Philadelphia. Ayégun jagun mọ́dú obìnrin akílẹ̀ ẹ̀jẹ̀bú yẹn original. Tó tún jẹ́ 5 and 6 alájà táyé. Ó lónìí gan lọ́jọ́ mi rẹ̀. Ó ní kí n kí ẹ́ ó ní kí n kì ẹ́ délédélé. Ó kú ọdún ọmọ Èkìtì kété ọmọ olókè méjì takọtabo lórí ara wọn. Ìyá ọmọ eléré àgbà yẹn kápá ibì kan yẹn tán. Ẹ kú ọdún ọmọ afidàálẹ̀ fogun ẹnu pani. Bí wọ́n lọ máa fún ní jẹ́ fún níta. Ṣé bí wọ́n lọ máa fẹsẹ̀ méjèèjì fi toro ta. Ìyá ọmọ àforísọta mákì. Ìyá ọmọ àjàmúgbà ọmọ Èkìtì kété. Ìyá ọmọ aṣẹ́ orílẹ̀ mẹ́ta. Ìyá ọmọ onílé ọlọ́jọ́ bí àpà. Ṣé bí wọ́n lọ múlò lórí rẹ̀ lẹ́yìn ọgbà. Ìyá ọmọ alágogo àjírù pọnranpọnran lọ́jọ́ ọ̀sìn. The president màmá wa Yálíkùé wọ́n ní kí n kí ẹ bá ṣèyí sàmọ́dún. Ìyẹn ìyálàjẹ Mùṣín. Màmá òyìnbó onítọ́kí. Alájà Ọlánìkẹ́ Yusuf wọ́n ní àṣeyí sàmọ́dún. Màmá aláwo jẹ màmá oníṣíbí. Àlìyájà Fátímọ́tà Lárígò. Wọ́n kí í láti like-minded pátápátá. Ìyẹn òyìnbó aláǹkárá nílùú Oṣù tó jẹ́ gọ́fúnà ẹgbẹ́. Àwọn àlìyájà orí tó kẹ́ tí wọ́n jẹ́ vice governor. Wọ́n lẹ́ òní tètè kú wọ́n ní kẹfà ìkúdẹ́gbẹ̀ra. Princess Abímbọ́lá Àjọkẹ́ Sódìmú tó pè mí wá bí. Ìyẹn ìyálàjẹ Philadelphia. Màmá mi lọ́jọ́ gbogbo níbi gbogbo ni. Tí wọ́n tún jẹ́ dictionary officer fún like-minded. Àlìyájà yìí ń káwọ́ ní kí n kí yín bá ṣèyí sàmọ́dún. Ìyẹn láti California ni wọ́n gbé ń kí yín. Tó tún jẹ́ dictionary officer fún like-minded. Àlìyájà nílùú London ìyẹn ìyá làbó wọ́n tún ní kí yín. Ìyẹn òyìnbó sẹ́wúsẹ́wú. Àwọn tún ní ìyálóde ọ̀fẹ́ gbálà. Ẹlẹ́gbẹ́ jagunmọ́lú ọ̀fẹ́ gbálà. Àlìyájà Taibat ọmọ Fọlákẹ́ tún ní kí yín o. Ìyẹn Síríà Ọlárẹ̀wájú 6-7 Abímbọ́lá Sódìmú. Ọ̀rẹ́ méjì bí ọmọ ìyánu. Afọlákẹ́ òyìnbó onílé ìtura. Aláṣẹ àtolùdarí Kankan Hotels and Kankan Properties. Àbẹ́ẹ̀dúnjọ bí màmá Kamil. Màmá Kamila. Yáàbẹ̀jì ní máa kí ẹ. Ìyẹn ìyálàjẹ Òjòkòrò. Aláṣẹ àtolùdarí Kankan Hotel. Ìyẹn ọ̀tún ìyálóde jagunmọ́lú. Wọ́n gbajúmọ̀ nínú ẹ̀sùn ara. Ó ní àgbáàdì ní ṣáájú onífọ̀nà. Lọ́lá Olódùmarè ikú rẹ̀ ò ní yá kankan. Agbédí elédìbọrùn báyé bá gbèdì rẹ kalẹ̀ ara ni wọ́n ó máa fi san. Ó lọ́wọ́ ọmọdé ò ká kí o sí. Ọwọ́ ayé ò ní ká ẹ. Mo ní atẹ́rẹrẹ ló bí alátẹ̀pẹ́ ọmọ Oòduà nífẹ̀ẹ́. Ádámù Morenikeji Òjó bẹ̀rù. Lọ́lá Ọlọ́run ẹ̀ tẹ̀lẹ̀ yìí pẹ́. Omi wọn lára ẹja owó ò ní wọ́n ẹ. Ọ̀dà tó kì í dá ahọ́n ọlá ò ní wọ́n ẹ. Princess Abímbọ́lá Sódìmú. Ìyẹn ìyálàjẹ Philadelphia. Máyégún jagun mọ́dú obìnrin akílẹ̀ ẹ̀jẹ̀bú original. Àwọn ganan ní kí n fèyí kì í délédélé. Pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ like-minded pátápátá Omoalase ló kọ tèmi. Àlàbá yín tí ò ní méjì rí bó nẹ́rìí bára wa ṣe ẹjẹ́ àjọ sàmì ẹ̀.